Ẹ káàbọ̀ padà sórí ètò yín Akiyinoo. Tẹ́ bá rí pé ẹ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní lórí ètò yìí. Mo ti sọ fún yín ká tó lọ sílé agbára tẹ́lẹ̀ lókè lọ́hùn wípé orí ètò ilé tí máa láǹfààní àti gbádùn wa. Gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwọn campuses wa, àwọn institutions wa, orí ètò yìí láti máa láǹfààní láti máa jẹ́ kó di mímọ̀ fún yín. Ẹ ó gbádùn wa lórí ètò lónìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lábala ní ètò wa. Abala kan wà tá a pè ní abala news mention níbi tá a ti máa fún yín ní àwọn ìròyìn àwọn news nǹkan tó ń ṣẹlẹ̀ láwọn institutions wa. Bẹ́ẹ̀ ẹ tún lè láǹfààní láti kí àwọn èèyàn yín lórí ètò yìí. Èmi ò mọ nǹkan tó ń ṣe o, bóyá convocation ni, bóyá naming ceremony ni, bóyá ẹ fẹ́ kí àwọn students ó yẹ kó yé yín náà, bóyá ẹ fẹ́ kíra yín láti school kan lọ sí school kan ni, ó fẹ́ kí girlfriend lórí ètò yìí náà lẹ́tì máa láǹfààní àti kíra yín. Yàtọ̀ sí yẹn náà ẹ tún lè láǹfààní láti béèrè lọ́wọ́ wa àwọn orin tí ẹ bá fẹ́, irú orin wo lẹ́yìn fẹ́ ká play fún yín lórí Orísun yìí náà ni, gbogbo ẹ̀ náà là ń ṣe tún yín torí pé ìgbádùn yín òun ló jẹ àwa lógún. Ọmọ kan ló pè mí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní hello, mo máa ń gbádùn ètò yín, ẹ jọ̀ọ́ èmi náà I want to study a presenter. Mo wá rẹ́rìn pé I study presenter. Mo ní what class are you ní primary 4? Mo ní tó bá fẹ́ ṣe irú nǹkan báyẹn mass comm ni wàá lọ ṣe. Mass comm ni wàá lọ ṣe. Ó ní but no I don't want to go to all these public university, I want to go to private university. Mo á wò pé kí ló dé tó fẹ́ lọ sí private university, public university? Ṣé yàtọ̀ wà láàrin ẹ̀ ni? Ó dà ọ̀ máa béèrè lọ́wọ́ àwọn èèyàn líle ni. Kí ni ìyàtọ̀ tó wà láàrin private and public institutions wa? Àwọn kan wà wọ́n á sọ pé private làwọn máa mú ma wọn lọ. Tẹ́ bá ti rà àwọn kan àti primary school wọn báyìí, primary secondary institutions, private university ni. Ẹlòmíì ó kàn máa ń fi ti gbọ́ public ni, wọ́n máa ń fi ti gbọ́ gbogbo àwọn institutions wa ni. Kò débẹ̀ rí. Ó kàn lè lọ́rẹ̀ẹ́ ń bẹ̀, kò mọ bí wọ́n ṣe ń ṣe ń bẹ̀. Private ni ṣáá. Ẹlòmíì dẹ̀ rí, kò ń ṣe pé wọ́n wà òkè báyọ̀ náà ṣùgbọ́n private lọ́mọ mi gbọ́dọ̀ lọ. Mo wá ṣèwádìí lọ títí mo wá wò pé kí nìdí tí àwọn èèyàn ṣe ń lọ sí private táwọn kan ṣe private ju public institutions wa lọ. Ìgbà tí mo wá jókòó tí mo wá wò títí mo wá rí pé mi ò lè bá wọn wí lóòótọ́ pẹ̀lú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa lákòókò yìí. Táwọn èèyàn bá lágbára ẹ̀ mi ò rí nǹkan tó bàdé ńbẹ̀ o. Ṣùgbọ́n ẹ ṣàtìmọ̀ lórí ètò yìí pé àwa nìkan kọ́ la máa ń dá ètò ṣe. A jáde lọ síta, a béèrè lọ́wọ́ àwọn èèyàn pé kí ni nǹkan tán rí. Ṣùgbọ́n kó tó di pa jáde lọ síta, private institutions, public institutions, kí ni ìyàtọ̀ tó wà láàrin ẹ̀ gan? Well, nígbà tí mo jókòó tí mo wò lọ títí mo wò pé private institutions tá a bá ní ká kọ́kọ́ wò ná strike ká kọ́kọ́ yọ kúrò. Hardly lè máa fi gbọ́ tán máa sọ pé wọ́n strike láwọn private institutions yẹn kò jọ, wọn ò sábà strike. Ṣùgbọ́n tó bá yẹ pé public ni tó bá ṣe pé 4 years ló yẹ kó lò university ṣáà lọ hard 2 years mọ́ ó mọ̀ pé torí nǹkan méjì kọ́ torí strike náà ni. Kéde ló ń fa strike yìí kò ń ṣe pé wọ́n máa ń dìídì fẹ́ strike náà láwọn public institutions wa kò ń ṣe pé wọ́n máa ń wà wọ́n náà ṣùgbọ́n nígbà tí àwọn federal government wa náà bá ṣe wọ́n bọ́n ṣe fẹ́ ń kọ́ nígbà tó ń bá ń fẹ́ tó wọn dùn wọ́n kí lẹ fẹ́ kàn ṣe. Ọ̀nà tí wọ́n dẹ̀ fi lè bá ìjọba sọ̀rọ̀ tó máa yètè gbọ́ wọn òun náà ni kí wọ́n bá wọn sọ̀rọ̀ wípé àwa ti fẹ́ fi iṣẹ́ sílẹ̀ o àwa ti fẹ́ daṣẹ́ sílẹ̀ tẹ́ bá mọ̀ pé ẹ̀ tí ì ṣetán láti gbọ́ ti ta wa nígbà tá a bá fi sílẹ̀ tá a bá wo iṣẹ́ ní ìràn lójú ẹ̀yí àti wà ń gbà yẹn. Ṣùgbọ́n yàtọ̀ sí yẹn mo tún wá lọ sí private institutions pé kí làwọn nǹkan tó tún ṣẹlẹ̀ níbẹ̀ tó fi jẹ́ kó yàtọ̀ sí public institutions. Ní private institutions tẹ́yìn náà bá lọ wò dáadáa tó bá ṣe wọ school tó bá sọ fún yín pé ọjọ́ báyìí ni wàá graduate ẹ lọ wò dáadáa ọjọ́ yẹn ò lè yẹ. Yes ẹ̀yin àwọn tó bá lọ́mọ ní private institutions àwọn náà máa ń mọ̀ náà. Yes láì pé 2018 ni máa graduate o sure 2018 náà ni but ní public tó bá lọ fi rẹ compare private pé èmi àtọ̀rẹ́ mi àjọ wọ school okay fine okay 2018 lòun náà máa graduate èmi náà ti wà ní 311 sí next year máa bọ́ sí 400